mo rí fídíò tí Muyideen pè ní títa ni Ọlọ́run tó pe Muyideen tí ó ń fi ọ̀rọ̀ wa ní ẹnu wò. Fídíò yẹn mo rí, mo tún wá rí kan náà tí ìkan lára àwọn àfà àwọn Crystal Hab àfà tó yẹ pé òjẹ́lé ogúngún làwọn wọn kò síbi táwọn ò ti lè jẹ́nu ṣọmṣọmṣọmṣọm òjẹ́lé egúngún ni wọ́n rí àwọn náà tí àwọn náà ń sọ̀rọ̀ nípa ẹ̀ wípé Muyideen nìkan ojú ti àwọn kan tẹ́ wọ́n rí òjẹ́lé egúngún wọn tó ń sọ wípé gbogbo àwọn tó ń gbèsè yìn Muyideen àwọn ọ̀dà nǹkan tó bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn kàkàkàkàkàkà odindi ẹni tó pèrè ní àfà tó lòun mọ̀ nípa ẹ̀sìn tó lòun lọ sílé kéwú tó lòun ké òun fa òun tú odindi àfà tó jẹ́ pé tí nǹkan bá bàjẹ́ báyìí lẹ máa rí tán máa rẹ́rìn kàkàkàkàkàkà you are welcome ma you are kàkà tí wọn ò sì ní mọ̀ pé gbogbo nǹkan táwọn ń sọ ohun tí ò bá làákàyè mu ni wàláì kò bá làákàyè mu ìdí tí ò dẹ̀ fi bá làákàyè mu a máa sọ lórí ètò yìí ní alẹ́ yìí mo wá rí àfà náà tóun náà bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi níbi àtijẹ àti mu nítorí owó tó fẹ́ gbà ó fẹ́ ṣí mọ́ṣáláṣí wọ́n ti dáwó fún wọ́n ti dáwó fún ó fi kọ́ mọ́ṣáláṣí wọ́n ti dáwó fún ó fi ra páànù wọ́n fi dáwó fún ó ti ra mọ́tò ó ti dáwó fún ó ti ṣe gbogbo nǹkan ó wá kó ó fẹ́ ṣí mọ́ṣáláṣí ní January ó tún wá fi ọ̀rọ̀ Muyideen ó tún fẹ́ fi wọlé sí àwọn tó ń gbowó lọ́wọ́ wọn ó tún fi wọlé sí wọn lára ó wá mú ọ̀rọ̀ Muyideen yẹn lọ gbogbo fídíò ẹ̀ tó ṣe bíi 2 hours plus kò rí nǹkan gidi sọ tó bá sọ̀rọ̀ Muyideen díẹ̀ á sọ̀rọ̀ pé màá play fídíò yẹn ń sìn mo máa play fún yín á sọ̀rọ̀ pé òun fẹ́ ṣí mọ́ṣáláṣí ní January á sọ̀rọ̀ bó ṣe dáwó fún bá àfá ẹ̀ bó ṣe ṣe mọ̀lúdì bí ó ṣe fi 3 million tó ná lọ́dọ̀ àfá ẹ̀ 3 million tó ná yìí náà owó léwó léégún náà ni ẹnìkan ló gbé 500 fún òun náà gbogbo ẹ̀tàn pátápátá sí mọ̀lúdì àfá òun ẹnìkan tún gbé kinní kan fún un páànù kírísítẹ́nì ló rà tó fi kọ́ mọ́ṣáláṣí oúnjẹ tó ń jẹ kírísítẹ́nì ní omi tó mu kírísítẹ́nì ni kẹ́dì mọ̀ wípé ẹ̀wọ̀n Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run máa rí ẹjọ́ dá ẹṣin bàbá bá délé Ọlọ́run máa rí ẹjọ́ dá èmi ò ní kéèyàn má tọrọ owó èmi ò ní kó má fún yàn lówó mi ì níbi tí ibi tí ojú kòkòrò yàn bá sọ sí kó má lọ ọbẹ̀ lọ ka àmọ́ kó má fi dọ̀tí Islam kó má fi dọ̀tí Islam kó má pe Islam lórúkọ tí Islam ò jẹ́ mo máa ń sọ lórí ètò mi màá ní èmi ò sí lẹ́yìn ẹnìkan kan bá ní ẹ̀ ń sọ̀pọ̀tì lágbájá ẹ̀ ń gbèsè ẹ̀yìn lágbájá èmi kì í sọ̀pọ̀tì èèyàn ṣùgbọ́n tí n bá rí òótọ́ ọ̀rọ̀ àti òdodo ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ èmi á máa mú wá màá máa mú jáde bí kíbi tí n bá ti rí òótọ́ ọ̀rọ̀ èmi máa ń sọ màá mú jáde bí ìfẹ́ mọ́bi tí ọ̀rọ̀ yẹn ti wá tí bá ṣàtìrí pé òótọ́ ọ̀rọ̀ ni àbí ẹ̀yin ọmọ ànábì Ádámọ̀ ẹ wá ń kígbá kan bọ̀ kan nú ẹ̀ ń polúkúrú mu ṣu gbogbo nǹkan ẹ fẹ́ da rúrú pọ̀ mọ́ ṣàpà ẹ fẹ́ sọ irọ́ ẹ fẹ́ sọ di òótọ́ máwọn èèyàn lọ́wọ́ èmi a máa mú wá pé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí èmi ò sí lẹ́yìn anybody ẹni tí ń bá ròótọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ ẹlẹ́ni tí ń bá sọ tó bá ṣe nǹkan tí ò dáa lọ́la tí ń bá rí I will bring it out and say it màá wá sọ ń tọ́ lọ́wọ́ ní ká ṣe nìyẹn èmi ò ń ṣọ̀rẹ́ ẹnì kankan mi ń ṣọ̀tá èèyàn kankan bí ń ṣe wà ní ìlọ́rẹ̀ mi ìlọ́tẹ̀ rí nìyẹn mi ò ń ṣọ̀rẹ́ anybody tẹ́nìkan bá ẹni tó ń ṣe nǹkan tó dáa tí mo ní àwọn òyìn pé nǹkan tó dáa nǹkan tó bá ti ṣe yìí tí ò dáa mo máa sọ fún ni torí pé mo máa ń sọ wípé èmi ò tọrọ oore lọ́wọ́ ẹnì kankan ọba tó ní mí ni kó dìídì pò mí báyìí kó ṣe mí lóore kó ṣe mí láàánú kó yọ́nú sí mi torí tọ́lọ́ bá ti yọ́nú sí mi abẹ́ ìyọ́nú ẹni gbogbo ń tẹ̀yẹ̀ wá wà ẹni tọ́lọ́ bá ń fẹ́ lọ́mọ èèyàn fẹ́ ẹni tọ́lọ́ bá yọ́nú sí lọ́mọ èèyàn yọ́nú sí so Ọlọ́run lèmi ń tọrọ àánú Ọlọ́run ìyọ́nú Ọlọ́run ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ jẹ́ wá o ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ jẹ́ wá ìrànlọ́wọ́ ẹ̀dá ìfà wàhálà ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ jẹ́ wá ìyọ́nú Ọlọ́run ni ẹ jẹ́ wá o ìyọ́nú Ọlọ́run ni ẹ jẹ́ wá ìyọ́nú ẹ̀dá ìfà sùúrùtù ìyọ́nú Ọlọ́run ni ẹ jẹ́ wá ìrànlọ́wọ́ Ọlọ́run ìyọ́nú Ọlọ́run ló jẹ́ kẹ́dà máa wá ní gbogbo ìgbà ni mo wá rí fídíò yẹn tí àáfà náà kò rí play náà o bó ṣe ń yọ ó ń fi Muyideen ó fi ń pèrò sọ́kọ̀ ni gbogbo ìgbà tóun bá ti jáde báyìí a máa pariwo Muyideen ni tó bá pariwo Muyideen lọ báyìí a wá pariwo pásítọ̀ Muyideen a wá pariwo pásítọ̀ Muyideen lọ báyìí so gbogbo àwọn tó jẹ́ èèyàn ti pásítọ̀ Muyideen àwọn á lè wá dá wá sọ́dọ̀ ẹ̀ pé wọ́n fẹ́ gbọ́ ohun tó fẹ́ wí tó bá kàn owó inú àwọn yẹn á máa dùn àwọn ti rí ẹni tí ó ń gbèjà àwọn ti rí ẹni tó ń gbèsè yín àwọn mùsùlùmí bíi tiwọn náà inú tí wọ́n sì máa dùn sí nǹkan bẹ́ẹ̀ yẹn pé mùsùlùmí bíi tiwọn náà ló ń kojú wọn òun ló bá wọn sọ á máa wá rẹ́rìn kàkàkàkàkàkà ó ti wá sọ nínú kinní ẹ̀ náà mo ti gbọ́ wípé ó ti ní òṣì kò ṣeé ṣẹ̀sìn kinní kò ṣe inú mi dẹ̀ dùn kóun fúnra ẹni èyí olùtún fẹnu sọ wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó fi ẹnu sọ fúnra rẹ̀ pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dójú ẹ̀ tí àìrí náà tó dójú ẹ̀ tí wàhálà pọ̀ tó képa Ọlọ́run náà ló sọ ó lọ́lọ́run sọ wípé ó lọ́lọ́run dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wípé kó ṣe sùúrù wípé lẹ́yìn ìnira ìrọ̀rùn bọ̀ ó lọ́lọ́run dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni so gbogbo oore tó ń bá wá ń wá ọ̀dọ̀ èèyàn ló fẹ́ wá sí òun ò ní sùúrù dàsìkò Ọlọ́run pé Ọlọ́run máa ṣe kò sí lọ́dọ̀ àfáà Crystal Hab yìí àfáà Crystal Hab tá à ń sọ yìí kò sí lọ́dọ̀ ẹ̀ pé kó sọ pé òun fẹ́ dúró ó di èèyàn lọ́wọ́ Ọlọ́run òun ò dúró dàsìkò Ọlọ́run ó ti lóhun ò ní tòun o òun ò lè fòṣì òun ò lè gbogbo ibi tó bá ti wà ní lòun ti fẹ́ wá sí irú àwọn àfáà yẹn àmọ̀ wọn òun mo ṣe ní ó dẹ̀ ke ó dẹ̀ fa tó bá di pé wọ́n fẹ́ polúkúrú mu ṣù nǹkan wọn máa mú àwọn àyà tí ò jọra wọn nígbà tó ń sọ pé wọn ò lè fòṣì ṣe Islam wọn ò lè fòṣì lògbà ta ló máa dúró pé kò jẹ́ kéèyàn máa dúró ìwọ kan náà ló wá mú àyà Al-Qur'ani wá níbi tí Ọlọ́run ti dá Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó sú tó wá képe Ọlọ́run lóhùn rárá ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ba mi ò kì í dá lóhùn yìí pé òun wà ń tòsí òun wà pẹ̀lú ẹ àmọ́ lọ ṣe sùúrù lẹ́yìn ìnira ìrọ̀rùn ló máa jẹ́ ṣùgbọ́n wọ́n ń sọ fáwọn èèyàn pé òun ò lè dúró lòun ṣe ṣàránjú náà lòun ṣe ń tọrọ owó lòun ṣe ń tọrọ bára lòun ṣe dalágbe kódà ó nílé mẹ́rin lòun ti kọ́ nídìí bára
ó lóun ti òun kọ́ lòun tún expect kán tún pààrọ̀ mọ́tò òun gbóhùn bá máa òun dẹ̀ máa. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. ṣé kí ni òun máa ṣí mọ́ṣáláṣí àwọn kírísítẹ́nì ló ralẹ̀ mọ́ṣáláṣí fún àwọn kírísítẹ́nì ló kọ́ mọ́ṣáláṣí fún ìyàwó ẹ̀ wíńdò bílẹ̀kùn bí wíńdò bí bílẹ̀kùn ní nìkan lórí ìyàwó òun rà ní 430,000 ó ní gbogbo nǹkan tó kù báyìí ó láwọn kírísítẹ́nì ló ṣe fún un. ohun tó gbogbo bá dẹ̀ dé mọ́ nǹkan òun lè dúró yẹn ó lẹ́tọ̀ọ́ láti sọ fún gbogbo àwọn tó kù náà ohun tí àyà Kùránì tó kà jáde ohun tó kọ nìyẹn ó ní pé ṣe rí àwọn àfáà àgbàlódé àwọn ọlọ́run polúkúrú mu ṣu gbogbo nǹkan àwọn náà máa bọ́lọ́run bí tó fi sí o torí gbogbo ẹni tó bá ti pe ọ̀rọ̀ ọlọ́run ní nǹkan ọlọ́run ò pé àníyàn tó fi pé yẹn ọlọ́run ọba mi ti rí àníyàn tó ń wá fi ń pè fáwọn ayé yẹn lọ́lọ́run máa fi kó ẹ̀san fún ọlọ́run ló máa san lẹ́san kì í ṣèyàn ṣùgbọ́n torí pé ó ń sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Muyideen ẹ̀yin tẹ́ ń gbèjà Muyideen ẹ̀yin tẹ́ ń ṣe kíní kan Muyideen ó dẹ̀ ti jáde fún mi rí ó ti jáde fún mi rí èmi ò dẹ̀ fọ́ mi ìran ẹsẹ̀kẹsẹ̀ ni mo dá padà fún owó bàbá Àjẹ̀bú gbogbo mọ́tò àti ilé mẹ́rin tó kọ́ yẹn àti mọ́ṣáláṣí tó lóun kọ́ yìí ṣọ́ ti wá sọ fún pé òun ní sáfítíkẹ̀tì àlìjọ́nù ẹ̀ ẹjọ́ èmi fẹ́ kó ń jẹ́ tó ti ń sọ̀rọ̀ mi ò tí ì rí kó jáde kó wá sọ fún wa ṣé ilé mẹ́rin tó kọ́ yẹn pé òun ò ń ṣòlòṣì òun ò tọrọ jẹ but gbogbo ohun tó ní yìí náà sàárà ni owó ọlọ́run àgbà ló fi ṣe fún owó sàárà ni owó ọlọ́run àgbà ni kì í ṣe owó tara ẹ̀ gangan ló fi ṣe owó pé ká tọrọ báyìí ká mú orí kí ló ti ń wọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ká jọ́ pọ̀ mọ́ra wọn òun ló fi kọ́ mọ́ṣáláṣí o òun ló fi kọ́ gbogbo ilé tó ń sọ yìí o ìyàwó tó ló ra ilẹ̀kùn yìí gan ó lè má jẹ́ nọmba 1 nọmba 2 nọmba 3 nínú ilé ẹ̀ tẹ́ bá gbàdúrà tó ń ṣe fún bóyá ara àwọn tí wọ́n mú wá tó ń bẹ lọ́wọ́ ọmọ tó wá sọ́dọ̀ ẹni bóyá ara àwọn ló mú tó ra mọ́lẹ̀ tó ra ródóródó toró ti ní ṣéǹjì lọ́wọ́ tó rówó lòun tẹ̀lé ṣùgbọ́n Ọlọ́run ló máa san lẹ́san torí Ọlọ́run lọ́ba ẹlẹ́san àbọ̀rọ̀ mi ò yé yín mo wá nígbà tó ń wá ṣe bẹ́ẹ̀ yẹn àrí kókó mo wá fídíò yẹn lọ mo dẹ̀ rí mo rí fídíò náà mo máa play fídíò náà nísìn tí bá ti play fídíò yẹn mo máa analyze ẹ̀ torí pé inú mi dùn pé ẹni tó ń sọ̀rọ̀ náà ti fi ẹnu ara ẹ̀ sọ̀rọ̀ òun náà dẹ̀ ti fẹnu ara ẹ̀ jẹ̀bi torí Islam tẹ́rí yìí Islam yìí ẹ̀sìn Islam ẹ̀sìn ọ̀la ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó yẹ pé kò ní dàrúdàpọ̀ nínú ni ó wà transparent bàjẹ́ tẹ́nìkan bá sọ nǹkan tí ìjẹ́ kó sọ ń sìn yẹn máa rí táwọn èèyàn máa jáde táwọn àfáà máa jáde toríṣiríṣi àwọn èèyàn máa jáde tó máa kọbọ pé àní tó ń sọ yìí sẹ́ àní kò rí bẹ́ẹ̀ kò sínú Kùránì tiwa kò sínú Kùránì tiwa àdíìtì la lè sọ pé máa ní kan ọ̀tẹ́ntìkì kan ọ̀tẹ́ntìkì ẹ lè rí gbogbo yẹn kẹ́ máa kí gbogbo nǹkan tó wù yín bọ́nú ẹ̀ kẹ́ máa polúkúrú muṣu ẹ̀ but Al-Qur'an kò sí ohun tó jọ ẹ lè rí nǹkan kan kìbọ̀ Ọlọ́run ti protect ẹ̀ torí ẹ̀ náà ni òṣèlédè méjì èdè kan ṣe ọ̀nà èdè kan ṣo ni wọ́n fi ń kà èdè kan ni ní kútù wẹ́ńjì èdè kan ni ní Nàìjíríà tíya èdè kan ni l'Amẹ́ríkà èdè kan ni ní China the whole world èdè kan ni ibi tó bá ti ka Suratu Fatiha náà ni ní gbogbo àgbáyé ibi tó bá ka mílíkù náà ni chapter 67 náà ni number 1 Kùránì number 1 ní níbikíbi number 100 Al-Kùránì ní gbogbo àgbáyé tẹ́ bá débẹ̀ 100 náà ló wà ńbẹ̀ Ọlọ́run ló protect ẹ̀ Ọlọ́run ọba mi ti wá sọ fún gbogbo wa ó ní ká lọ múrú Al-Kùránì wa àrínú Al-Kùránì wà láti 1004 something tan Kùránì ti wà àwọn tí ìrírú Al-Kùránì mú wa wọ́n ṣe ń gbìyànjú ẹ̀ ni tẹ́ bá ń gbọ́ wọn ò lè bá o wọn ò lè bá Al-Kùránì ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe wá rí Prophet Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa lé wọn ò lè bá ni torí Ọlọ́run ló fi ṣe akẹ́yìndé gbẹ̀gbọ́n Ọlọ́run ló dìídì yàn án lọ́rẹ̀ẹ́ títí ẹ̀ àkàndá èèyàn ni Ọlọ́run ló dìídì da tá a bá rẹ́ni tó ń bínú ẹjẹ́ tètè lọ gbé sẹ́gbẹ́ kan torí ẹ̀rẹ̀ rí bínú torí Ọlọ́run ló ṣàánú ẹ̀ níṣẹ́ ní kẹ́yìn náà máa tọrọ kọ́lọ́run ṣàánú yín àánú Ọlọ́run làgbà oore ìyọ́nú Ọlọ́run làgbà oore ó dẹ̀ ṣì wà lọ́dọ̀ ọba mi òkè ó wà lọ́dọ̀ ẹ ọba tó wà lánàá tó wà níjẹta tó wà níjẹrin òun náà ló ń bẹ lẹ́ni òun dẹ̀ ló máa wà títí ayé Allahu Akbar Ọlọ́run ọba mi ó dẹ̀ pọ̀ lọ́dọ̀ ẹ ó pọ̀ yẹn lẹ́ni tó bá wù láti ṣàánú. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Ọlọ́run ọba mi á ṣàánú ẹ̀, wọ́n á gbórúkọ ẹ̀, wọ́n á gbogbo nǹkan, kódà kí n tó ń ṣe kó má da wọ́n máa fẹ́ ni, tọ́lọ́ tẹ́ńdì wọn Ọlọ́run ni lọ́lọ́run ṣe fẹ́. Ọlọ́run tọ́lọ́run bá dẹ̀ ti ń fẹ́ ọmọ èèyàn máa fẹ́ ni, ohun tọ́lọ́run bá ti ń yọ́nú sí ọmọ èèyàn máa yọ́nú sí ni. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé Islam ẹni tó bá fẹ́ ṣe kó ṣe tọkàntara kó lè jèrè ni o, torí kò sẹ́ni tó ṣe tọkàntara tí ò ní jèrè. Wàláhì ẹ máa jèrè ẹ̀, wàláhì ẹ máa jèrè ẹ̀. Ìwọ tó bá mọ Ọlọ́run náà lọ́lọ́run ṣe ní ẹmọ òun kẹ́ tó sìn. Gbogbo ẹ̀dá tí ò bá mọ Ọlọ́run kò lè rí sí dáadáa, àfi kó kọ́kọ́ mọ̀ pé ọba ọ̀kan ṣoṣo ni, pé ọba tó jẹ́ pé bó ṣe òun ló ń ṣọlá ni. Tó bá mú dáadáa wá ká máa sọ pé ọ̀dọ̀ ẹ̀ náà ni, tó bá tún mú kan yòókù wá ká tún máa sọ pé òun náà ni, kò pé méjì sẹ́ẹ̀. Tó bá òun ká máa lóhun náà ni la ilaha illallah, la ilaha illa anta, la ilaha illa hanna, la ilaha illa huwa wa huwa hanna, huwa wa huwa hanna. Pé Ọlọ́run yìí náà ni sẹ́, àníwọ̀ náà ni gbogbo ohun tó bá dé ìwọ náà ni, kò sí ewé kan tó máa jábọ́ tí òun tó máa ṣẹ̀yìn wọ Ọlọ́run ọba. Tá a bá ti ní ìgbàgbọ́ wa ní àsín bàbá bí ìta àtijọ́ mọ́, wàláhì bàbá ń bẹ bí ìta àtijọ́. Kò dẹ̀ sẹ́ni tó máa sin Ọlọ́run tó máa gbèrè ìtìjú, tó Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọ ìdá tá a bá sin Ọlọ́run a gbọ́dọ̀ máa fi sùúrù sí, a máa fi sùúrù sí, torí Ọlọ́run náà sọ pé ẹ̀yin onísùúrù lòun Ọlọ́run ọba wà. Ẹ̀yin onísùúrù lòun, àwọn olóyìnbó kan sọ wọ́n ní kí ló ti ń pè ọ́ ní a patient dog hate the fattest bone. Àwọn oníwèé náà tún sọ pé ajá tó bá lẹ́yìn lẹ́yìn wọ́n lòun ló máa pọ̀ bọ́. Ṣùgbọ́n torí pé gbogbo wa omi lọ́gbọ́lọ́gbọ́ tá a bá wá sílé ayé, omi ìkánjú, omi fòròrò tí gbogbo wa bá wá sáyé, òun ló ṣe wá tó fi jẹ́ pé gbogbo nǹkan wa ìkánjú ni gbogbo ẹ̀. Tá a bá dẹ̀ ṣe sùúrù, asúré tètè kò ń kọjá ilé. Bẹ́ẹ̀ ni ẹni tó rọra rìn gbẹ̀rẹ̀ ìyẹn náà ò ní sùn sọ́nà. Tẹwárí sùúrù pẹ̀lú ìkánjú wọn ò dọ́gba o. Sùúrù àti ìkánjú wàláhì wọn ò dọ́gba, torí ohun tí sùúrù máa yanjú ìkánjú lè má yanjú ẹ̀ lọ́dún 10. Tẹ máa wójú tú ẹ̀ tẹ́ ní rí. Ibẹ̀ dẹ́ndẹ́ tó ṣí ní sùúrù láàdún ọdún 2, gbogbo nǹkan yẹn á ti yanjú, á ti máa dọ́ bí ẹdun, á ti máa rọ̀ bí òwe. Ìwọ tó wá ń kánjú, wàá wá mú kánjú yẹn, wàá tún wá fi polúkúrú mu ṣe, wàá bá gbogbo nǹkan jẹ́ fún rẹ. Òun la ṣe gbọ́dọ̀ ṣe sùúrù. Islam ẹni bá máa ṣe àfikà dúró dáadáa, gbogbo àwọn bàbá tó ṣe wọ́n dúró dáadáa ni, àwọn tó dẹ̀ dúró dáadáa nu wọn wọ́n jèrè láyé, kódà lálìkí àmọ̀ tó wà. Inú wọn ń dùn tó kù bá ń rẹ́yìn, inú wọn ń dùn ni pẹ̀lú gbogbo ohun tó fi sílẹ̀, torí pé wọ́n ní àtúbọ̀tán tó dáa, àtúbọ̀tán wọn dáa. Ayé sì rántí wọn, wọ́n ti lọ for donkey years, bẹ́ẹ̀ ayé sì rántí wọn, ayé ò gbàgbé wọn. Torí ẹni pé ọ̀rọ̀ Ọlọ́run ní lọ láláì má ṣẹ. Ẹni tó bá wù kó gbọ́, ẹni tó bá wù kó gbà, gbọ́ má gbà, òun ló máa jẹ̀bi bó bá dọ̀run. Àwọn tó máa ń wá gan láwọn màláìkà, Ọlọ́run ní kó force anyone. Ọlọ́run ní ẹ fi wọ́n lẹ̀, òun lòun dá àwọn ẹ jẹ́ kó ṣe bó ṣe wù wọ́n lórí ilẹ̀ ayé. Ẹ ṣe bó ṣe wù yìí, ẹni tó bá wù yìí ni kẹ́ ṣe. Àmọ́ òun bó dà lójú pé ọ̀pá ìyàwó tóun dá, òun gbé tì ní, òun ò gbé tì nítorí ẹnì kankan, torí pé àánú òun lòun fi dá wa. Kò sẹ́ni tó máa sọ pé òun mọ Ọlọ́run gbogbo wa ká tó wá sáyé ká bá sọ pé àlọ́ ń bẹ̀ níbi tó wà pé èmi ló kan, èmi ni tọ́nù mi kan, èmi ló kan, ẹ jẹ́ kí n lọ. Kò sí. Òun nínú àánú ẹnu omi lọ́gbọ́lọ́gbọ́ bíi millions bíi thousands tó jáde látara àwọn bàbá wa. Ó kọ̀ òun pé àwa ni pé ó yá ìwọ ni kò wá wálé ayé kẹ́lẹ̀ mọ̀ pé àánú ẹ̀ ló fi dá wa. Kó dẹ̀ gbàgbé ẹnì kankan wa, kódà kò gbàgbé rà tó ń rìn nílẹ̀ nílẹ̀ kàbọ̀ torí ẹni tó dá irinṣẹ́ tó dá. Ẹlòmíì odindi oṣù 9 lẹ́yìn tó bá dá wa tán ta ti pé nù ya wa àtúwà ń bẹ̀, a máa ṣeré ọwọ́. Ẹlòmíì lọ́dún kan nú, ẹlòmíì ọdún 2, ẹlòmíì ọdún kan àbọ̀ kan tó bí sáyé, ẹlòmíì oṣù 9 gẹ́rẹ́gẹ́. Bẹ́ẹ̀ ló ṣe ṣẹ̀dá wa. Òun tó wá ṣẹ̀dá wa yẹn tá a fi ẹwọ ìwò kékeré, ẹwọ inú pẹlẹbẹ tá a fi débẹ̀ tínú fi ń tóbi, táwọn ìyá wa táyé fi rí pé nǹkan ti wà nínú arábìnrin. Ẹ wá tún wò kékeré yẹn bá tún fẹ́ wáyé náà, ẹ tún wo bá tún ṣe wáyé. Ẹ gbogbo ẹ̀yẹn náà ó ti tó ní wàásí fún wa. Ó ti tó ká máa jókòó ká máa rorí báyìí, ká máa gbé sára fún Ọlọ́run, ká máa páyà ẹ̀ pé ọba tó páyà ni ẹ́. Tá a bá tiẹ̀ wá ní tinú oyún, wọ́n á bí wa ní kékeré báyìí. Ọmọ mi máa kéré débi pé tó ń wẹ̀ lọ́ máa fi yí kó tó tóbi, tó ń wẹ̀ lọ́ máa fi yí ṣe ló máa rí gbóǹkan báyìí. Ọmọ mi gbóǹkan báyìí ni, tó bá gbọ́ ọmọ mi primature gbóǹkan báyìí ni. Ọlọ́run ọba mi á dẹ̀ fa àbòbó á bẹ̀rẹ̀ sí ní lẹ́ran létí. Àwa máa dàgbà, àwa tá a lè mú nǹkan kan tẹ́lẹ̀, àádẹni tó ń dúró, àá máa lè mú nǹkan dání, àá máa lè fi nǹkan sẹ́nu, àá máa lè gbọ́, àá máa lè sọ, àádẹni tó ń rìn. Àwa la bẹ̀rẹ̀ primary school, a ṣe secondary school, a jáde university, a di PA, a tún wá ṣe kíni àwọn òbí tó bí wa, àwa ga tó wọn lórí ìdúró. Ṣé yẹn ò tó pé ká máa gbé sára, ká máa bẹ̀rù Ọlọ́run ní gbogbo ọ̀nà. Pẹ̀lú ẹ̀ náà ṣàbẹ̀rù ẹ̀ ní àbẹ̀rù ẹ̀, torí tá bá bẹ̀rù Ọlọ́run àní bára wa níbi tá ti ń bára wa báyìí. Àìní bẹ̀rù Ọlọ́run ni ò jẹ́ ló fi ká fi ń bára wa níbi tá ń bára wa. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ tí pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín.
Olúwa sọ wípé gbogbo ohun tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.